selon àkọ́kọ́ ńbẹ̀ ni pé ṣé kúfùrù tí wọ́n ń ṣe wọ́n á bínú sí kúfùrù tí wọ́n ń ṣe kèfèrí Ọlọ́run tí wọ́n ń ṣe wọ́n á bínú sí á dẹ̀ sọ̀tá lérí kúfùrù tí wọ́n ń ṣe wọ́n á wá ní bá wọn sọ̀rọ̀ lérí kèfèrí ni èyí bá kèfèrí sọ̀rọ̀ kèfèrí o èyí sì sọ̀rọ̀ ayò tímọ́tímọ́ tó pé gbogbo ń tọ́ba sí ọ̀rẹ́ ayò rẹ tó fi lọ kèfèrí ní ọ̀jẹ̀ kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìbálò lẹ́ẹ̀ṣẹ̀ pẹ̀lú wọn kì í sọ̀rọ̀ ayò ìbálò lẹ́ẹ̀ṣẹ̀ pẹ̀lú wọn kì í sọ̀rọ̀ ayò ntí ò ní jẹ́ ó ṣe mo fẹ́ kà fún ọ yìí ọba mi ní yá ayọ́ alladhina amanu mọ̀pọ̀ yín tẹ́ jẹ́ mú mi la tattakhidhu aduwwi wa aduwwakum awliya ọ̀tá èmi Ọlọ́run tí ó sìn mí ọ̀tá akínyìn náà ni ẹ má mú lọ́rẹ̀ o tulquna ilayhim bil mawadda tẹ́ máa pàdé wọn pẹ̀lú òfin àtayọ rẹpẹtẹ tẹ́ sọ wọ́n dọ̀rẹ́ ayò Ọlọ́run ẹ má dán wò wa qad kafaru bima ja'akum minal haqq tẹ́yìn ọmọ pé gbogbo òdodo tẹ́yìn mú dání àwọn ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ yukhrijuna ar-rasula wa iyyakum an tu'minu billahi rabbikum tẹ́ máa pa àwọn ni wọ́n lé ànábì jáde nítorí kí wọ́n tọ́ bá ànábì jẹ́ mùmínì ìkànnù. ayẹ̀mí Ọlọ́run bọ́ba alẹ́ kí Ọlọ́run sọ pé ní qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim ṣé àpèjúwe tọ́ da òsì fún ilé ànábì Ibrahim ni walladhina ma'ahu àtàjẹ́ ń bẹ̀ pẹ̀lú Ibrahim ǹjọ́ náà idh qalu li qawmihim níjọ́ wọn sọ fáwọn èèyàn wọn pé inna bura'u minkum àwọn onítàbà yín ṣe mọ́ ayọ̀páyọ̀sẹ̀ lára yín wà mimma ta'buduna min dunillah a sì ní bá yín dá sí tẹ́ǹsì lẹ́yìn Ọlọ́run kó ní bàbá àdéhùn wa ni wàá máa bọ̀gún tó bọ̀gún ìyá rẹ̀ lè fi ọwọ́ bọ̀sà kọ bọ̀sà wọn lè máa gbé ẹbọ fún ọkọ máa lò Ibrahim yọwọ́ ni ó ní kafarina bikum àwọn ọba yín ṣe mọ́ bẹ́ẹ̀ yóò ti ṣe gẹ̀ẹ́fì pẹ̀lú Ọlọ́run àwọn náà ṣe kúrú pẹ̀lú ẹ̀yin náà wà bá dáa baynana wa baynakum al-adawatu wal-baghdha abada tẹ́rí pẹ̀lú tẹ́ǹsì àwa yóò níjọ sọ̀rọ̀ lórí ẹ̀ á sì máa jà á máa bínú lórí ẹ̀ ni lọ láíláí hatta tu'minu billahi wahda tí tẹ́ẹ̀dì sí Ọlọ́run ọba lọ́kàn ṣoṣo sórí tọ́ba wa lọ sọ̀rọ̀ ayò pẹ̀lú kèfèrí ọ̀rẹ́ wọlé pẹ̀lú kèfèrí ọmọ yọnu sí kúfùrù tí wọ́n ń ṣe ọmọ yọnu sáyé mọ́lọ́run lọ́kàn tí wọ́n ń ṣe Ọlọ́run dìkílẹ̀ rẹ pé èsì mùsùlùmí gidi o ọba mi ní la tajidu qawman ẹ̀ lé láwọn ọjọ́ kan yu'minuna billahi tí wọ́n ní ìmánì pẹ̀lú Ọlọ́run wal yawmil akhir àtijọ́ gbẹ̀yìn yuwaduna man hada Allah wa rasulahu tí wọ́n máa bá ṣọ̀rẹ́ ẹni tó kọjá lọ́lọ́run àtàlà nẹ́bì kó ti pò ń wá ní ọjọ́ rẹ̀ ayò tiwọn ẹ̀ lérí mọ́mìnì láyé tó síbẹ̀ walau kanu abahum kọ́dà kọjá àwọn bàbá wọn ní sọ̀rẹ́ ayò wọn aw abnahum kọ́dà kọjọ́ wọn ní sọ̀rẹ́ ayò wọn ay ikhwanahum kọ́dà kọjọ́ mọ̀ ya wọn ní sọ̀rẹ́ ayò wọn aw ashiratahum kọjẹ́ mọ̀lẹ́bí wọn ní sọ̀rẹ́ ayò pẹ̀lú ẹ̀ ulaika kataba fi qulubihimul iman àwọn tó bá lè dúró bá wọn tí ó sọ̀rẹ́ ayò pẹ̀lú wọn àwọn là ń pè láwọn tọ́lọ̀ ń fi ìmánì sọ́kàn wọn wa ayyadahum bi ruhin minhu tọ́lọ̀ wọn bá sì kún wọn lọ́wọ́ pẹ̀lú àánú látọ̀dọ̀ rẹ̀ ikhwatal iman ọlọ́ni wa man yakfur bit taghut ẹni bá ṣe kúfúrú pẹ̀lú àwọn ẹbọ tí ó bá wọn dá sósà tí ó bá wọn dá ṣẹbọ wa yu'minu billah tí ìmánì náà yanjú pẹ̀lú Ọlọ́run faqad istamsaka bil urwatil wuthqa wa lam infisama laha eléyìí ti di òpó Ọlọ́run ọba mú òpó Ọlọ́run eléyìí ti di mú tí ò lè jábọ́ mọ́ láíláíláíláíláí ikhwatal iman ẹ wo mọ́dánwò Ọlọ́run àtòsà ò sí papọ̀ ọ̀kan ló mú ẹni Ọlọ́run àtẹni èso ò sí bákan náà ọ̀kan ló mú ẹni Ọlọ́run lọ́rẹ́ tiẹ̀ ẹni òòsà àjọṣe ní ọ̀pá yín papọ̀ ẹ̀tọ́ tó bá yẹ kó fún ló fún àmẹ́yàn ń ṣe òòsà lọ́rẹ̀ tẹ̀lẹ́jọ́ sí ìwọléwọ̀de yín ò gbọ́dọ̀ dán ọlẹ́tọ̀ fún lẹ́tẹ̀ kò mójúkó mẹ́ amápẹ́ máa ṣe wọlé wọ̀de àjọsọ tó wàá sọ́dọ̀ rẹ̀ ayò má dánwò tó ọba fi lè dánwò jẹ́ sọ fún ọ dáadáa ọba rẹ̀ lọ́dọ̀ ọba rẹ̀ bí tó lérò wọn.